dúró ti Alhaji bọ̀bọ̀ mi ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run bá san yín lẹ́san ẹgbẹ́ Tampan kò ní bàjẹ́ àmàròkè sí ni. àkọ́kọ́ pẹ́ wá ó lọ sọ́dọ̀ Allahu alhamdulillahi ala kulli halin àdúpẹ́ lọ́wọ́ gbogbo Tampan BOT lábẹ́ àkóso Alhaji Adébáyọ̀ Salam ọ̀gá Bello àtọmọ ọba Jídé Kòsọ́kọ́ fún àtìlẹ́yìn wọn Tampan kò ní bàjẹ́. Prince Dele Odule o ẹ ṣé àdúpẹ́ the emeritus president first elected national president of Tampan fàtìlẹ́yìn yìí o ẹ ṣé àdúpẹ́. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ààrẹ àgbáyé o Ọ̀túnba Bọ́lájí Àmúsàn JP bàbá láti bàbá mi kí ẹ pẹ́ fún ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé nínú Bọ́bí. ọpẹ́ pàtàkì lọ́dọ̀ àwọn obìnrin rere women's wing in national and states fún àdúró tiwọn lábẹ́ àkóso alájà Fawzatu Balógun Madam Sajẹ àti Yèyé Tóyìn Adégbọlá aṣẹ́wó tó re Mẹ́kà o màmá mi dáadáa. ọpẹ́ wa dáadáa tán lọ́wọ́ Mr. Lati o campaign organization lábẹ́ aṣíwájú Abdulrasaki o Adéwálé Sokoti alágbẹ̀dẹ ọ̀run bàbá mi dáadáa àti gbákejì wọn ò Ajagungbadé Abdulhakimi Alimi Ajalajalingo ó dẹ kí bàbá mi ò Babátúndé Báńgọ́dẹ Fọ́kòkò ẹ ṣé àdúpẹ́ the eldest person leader of administrative politics ó Tata Ọ̀yọ́ state ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run ọba san yín lẹ́san. tí ẹ bá ṣe ní lóore o ọpẹ́ làádá àwa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tẹ́ni èèyàn bí èèyàn o ẹ̀yin tẹ́ dúró ti Alhaji bọ̀bọ̀ mi ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run bá san yín lẹ́san ẹgbẹ́ Tampan kò ní bàjẹ́ àmàròkè sí ni. gbogbo state governors mẹ́jẹ̀jọ Ṣálákí Alhaji Tajudeen Délé Ayọ̀bíọjọ́ Lagos kò ní dá.